Asọ̀rọ̀ fìjà lọ TV. Gbogbo ẹni bá rọ̀bọ̀ fín ọ̀pẹ ní ọ̀pẹ̀rù wọn kábíyèsí sẹ́rí. Ẹ̀já ṣe kábíyèsí bá láàfin o lẹ́yìn bá rọ̀bọ̀ fín ọ̀pẹ ní ọ̀pẹ̀rù wọn. Ẹ̀yọ̀gbọ́n tí a ti ń sọ ti pẹ́pẹ́ ẹni bá fojú dọ́gba ẹ parí ẹ̀. Àwọn wá ń wóríire o ẹ̀ ní kánjú kú o àṣà pọ̀ ò ní kú fún yín ẹ̀ kò bí olúyẹyẹ tu yẹ.